أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وصلى الله على عين رحمة ربانية محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه صلاة تعرفنا بأياه. مكي يعني كوكوا ọlọ́run bá kún ṣáà pẹ̀lú wa gbogbo ibi tí a bá wà kí ọlọ́run bá kó ṣe dáadáa rẹ̀ kó ṣe fún wa. Mo láyọ̀ láti sọ fún yín wípé fún àwọn kan sí méjì tí wọ́n ń pè mí nínú àwọn tí ọlọ́run ní kí wọ́n mọ̀ wípé ara ń fẹ̀sìn mi pé mo fún ra mi nísìnyí níwọ̀nba. Mo láyọ̀ láti sọ fún yín pé fi ọkàn balẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba, aburú kan kò ní ṣe wá. Kò sí ọ̀ṣọ́gbọ́n tá a lè dá. Yóò fẹ́ nígbà tí fìrìfìrì bí nǹkan ṣe ń lọ láyé náà tó ṣe mọ́ bá ẹ̀dá. So bí ọkàn bá ṣe gbé àjíbára bá ṣe gbé iná là ń fi pín ẹ̀rọ ọkùnrin. So lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ti ní kí àlàáfíà kò tún mọ̀ kún àlàáfíà, ọlọ́run sì ṣe àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run ní dá wa láàmú ọlá bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ntí mo fẹ́ sọ̀rọ̀ bá ní àsìkò yìí ni ọ̀rọ̀ arákùnrin tí wọ́n ń pè ní oníyàwó mẹ́ta. Ntí mo ní láyé mi ni pé mi fẹ́ kí n infringe èèyàn, right èèyàn àbí ìṣesí ayé ẹ̀dá kan. Ó likely kọ́ pé bóyá òyìnbó rẹ̀ tí mo fẹ́ sọ yìí kí wọ́n mọ̀ yìí. Mi fẹ́ kí n kọlu ìgbésí ayé ẹ̀dá kan lọ́nà kan sí méjì, torí pé ọlọ́run ọba yìí yóò bi wá léèrè bàbá ti ṣe láàrin ara wa pẹ̀lú ara wa tó bá dijọ́ gbéǹde àti ọ̀wọ́n. So ẹni tí ọlọ́run bá ṣe àánú fún lè ṣe ṣe kọ́ pé láti ayé kò ti bẹ̀rẹ̀ sí mọ́ gba ẹ̀san. Nígbà tí ọba dọ̀run ìwọ̀nba náà ni ìyà ọmọ, àmọ́ pé kò ní jìyà aṣọ ọwọ́ rẹ̀ yẹn kò ṣeé ṣe. Kó tó di pé màá lọ jìnnà, mi ò ní fẹ́ kó jẹ́ pé ẹnu ara mi ni màá fi sọ nǹkan tí mo fẹ́ sọ nípa oníyàwó mẹ́ta. Mo fẹ́ ṣe àlàyé lórí ọ̀rọ̀ tí oníyàwó mẹ́ta ṣe tó sọ. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá mọ bí fídíò yìí bí ó ṣe kárí àwọn nǹkan tí mo kì í sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó dàbí ẹni pé màá gbìyànjú láti pé kémi náà kí n gbìyànjú kí n mọ sọ pé dákun ẹ bá mi share fídíò yìí kó rìn jìnnà débi kí fídíò yìí kó fi dé ọ̀dọ̀ gbogbo àwọn amòfin tí wọ́n ń bá bàbá wa Yusuf Adépọ̀jù tí wọ́n ń bá ṣiṣẹ́. Bákan náà màá fẹ́ kí ó kan bàbá wa Yusuf Adépọ̀jù lára. Ó lè yà yín lẹ́nu pé mo fẹ́ sọ̀rọ̀ lórí oníyàwó mẹ́ta, kí ló wá kan bàbá wa Yusuf Adépọ̀jù àti àwọn amòfin wọn. Ìtumọ̀ ni wípé àwọn bàbá wa Yusuf Adépọ̀jù wọ́n ní àwọn amòfin tó pọ̀ tí wọ́n bá ṣiṣẹ́, tí wọ́n ń bá wọn ṣe iṣẹ́, torí pé nínú wọn náà lè tí wọ́n ṣe àdéhùn fún ìmáàmù wa nílùú Ògbómọ̀ṣọ́ wa. Lópin ìgbà tó bá sì tún wà ń bẹ ìmáàmù ọ̀dọ̀ wa lálépálé mọ́ pé unofficial, torí pé ó gbé ẹ̀wù ìmáàmù wá láti ibi tó ti ń bọ̀, inú Ògbómọ̀ṣọ́ náà ló wà. Ìmáàmù ìlú náà láàmú pé wọ́n ṣàdéhùn fún lásìkò ìgbà náà pé lórí ọ̀rọ̀ ìmáàmship ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo bá ṣe jẹ́ àwọn ní àwọn ọ̀tọ̀ǹpọ̀lú nínú àwọn lọ́ọ̀yà tí wọ́n dúró fún wọn. Kódà àwa gan nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ lórí WhatsApp wa kó tó di pé a bọ́ sórí YouTube, ó wọ́pọ̀ ìgbà tó yẹ pé àwọn kan ti pè wá
tán lè sọ pé àwọn ni lọ́ọ̀yà Yusuf Adépọ̀jù, pé àwọn ni lọ́ọ̀yà Akadif, tí wọ́n threaten wa gidi gan lórí pé àwọn lè pè wá lẹ́jọ́. Nínú àwọn tí wọ́n threaten nígbà náà tán láwọn lè pè lẹ́jọ́ nígbà náà ni Mukadam Abdulaziz, tí wọ́n chat fúngbà tó pọ̀. Kódà bóyá àwọn táwọn wí tí wọ́n bá lè gbàgbé, ọjọ́ Àlàmísì lọ́jọ́ náà, àṣeníjọ́ Àlàmísì ọjọ́ Jímọ̀ tí gbogbo wa fi sọ pé dáná ẹ jẹ́ ká lọ kírun Jímọ̀, tá bá kírun Jímọ̀ dé ibi tá bá dé, so that nígbà tí ó bá di Monday ká lè bá gba ìwé ìpẹ̀jọ́ nígbà náà tí wọ́n halẹ̀ mọ́ wa kálẹ̀ káàkiri. Ìtumọ̀ tí mo fi wá fi ọ̀rọ̀ yìí kọ́ wọn lẹ́sẹ̀ ni wípé bàbá Yusuf Adépọ̀jù wọn ò lè jiyàn rẹ̀ wípé nǹkan ò tí ì pa àwọn pẹ̀lú tí wọ́n gbé oníyàwó mẹ́ta àgbéfisẹ̀sìn ni. Orí tọ̀rọ̀ tiẹ̀ oníyàwó mẹ́ta, mo fi Ọlọ́run bá búra fún yín, ìlòmí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa bọ́ lójú mi lórí wípé ṣé báwa mùsùlùmí ti fẹ́ máa ṣe láàrin ara. Ìgbà náà mi ò tiẹ̀ tí ì fọkàn sí pé màá máa ṣe content lórí ọ̀rọ̀ ìlú. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe wí fún yín pé mo ti ní page yìí, mo ti ní YouTube page mi yìí láti 2013, but mi ì lò. Mo fi ń ṣe real estate, mo fẹ́ máa lò fún real estate business mi ní online tí màá máa advertise àwọn condition àti nǹkan kan tán gbé wá gbogbo time yẹn inú mú mi. But nígbà tó di ti everybody táwọn náà mọ́wọ́ condition yẹn fi ṣe wá àwọn advert nǹkan kan, so eléyìí purely ọ̀rọ̀ business ni tá ń ṣe yẹn lábẹ́nú pẹ̀lú wọn ló fi jẹ́ kí n mọ̀ lò. But nígbà tó débi stage yìí pé àwọn kíní ti gba gbogbo agbègbè tán, tó ti di pé èébú ìlú, yẹ̀yẹ́ ìlú, ọ̀rọ̀ wọn dàbí ìgbà tó yẹ pé wọ́n ẹ̀sẹ̀ bá Islam l'Ógbómọ̀ṣọ́ ni àwọn náà fẹ́ wá mọ́ kọ́ wa bá ń ṣe ṣàlùwàlá àti bá ń ṣe kírun, tó yẹ pé wọ́n yẹ̀yẹ́ wa, wọ́n bù wa anyhow, kò sí regard, kò sí respect fẹ́ni kankan mọ́. ń ló jẹ́ ká gbìyànjú láti pé káwa gan náà ká bọ́ sórí àgbàgbé láti máa sọ̀rọ̀ lórí YouTube. A ò wá lè rí ká dákẹ́. Mo sọ kíní kan bí irú ọmọ tó wà ní Ìwó, nígbà tó bú mi kò bá mi pàdé rí, nǹkan ò pa mí pẹ̀lú rẹ̀ rí. Àwọn òbí rẹ̀ wọn ò sọ pé mi pẹ̀lú àwọn jọ pàdé lóde kan tá à ń jọ ń lu àgámọ́ra lọ́wọ́ rí. Wọn ò sọ pé wọ́n lọ sóde kan wọ́n gbóúnjẹ fún oúnjẹ kẹ́kọ́ ẹ káwọn oúnjẹ èmi náà gbé fún ọ̀ṣẹlẹ̀ rí. Nígbà tó sì ló bẹ̀rẹ̀ sí mọ́ bú mi, mo sì wó níran. Mo bí n tó dáa jùlọ lọ́mọ, mo sì bí n tó jùlọ lọ́mọ lọ́jọ́ orí, ṣùgbọ́n mo kọ́ àwọn ọmọ títí mi, mo wá rí pé kò lẹ́kọ̀ọ́ nù. Ó wá padà wá discover pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ̀, ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọn ò ní ẹ̀kọ́ ni, wọn ò ní ẹ̀kọ́ bíbí, wọn ò sì ní ẹ̀kọ́ ibi tí wọ́n gbé àti ìṣẹ̀dálẹ̀ ibi tí wọ́n ti bí wọn. So kí ni mo fẹ́ sọ ní pé lásìkò ìgbà náà, nígbà tí ọwọ́ ìyà gidi tó bá oníyàwó mẹ́ta àti bọ́n ṣe mọ́ sí yẹ̀yẹ́, àánú rẹ̀ ṣe mí púpọ̀ débi pé omi ń bọ́ lójú mi níjọ́ náà pé a ṣe báyìí fún ọmọ ènìyàn báyìí, tó ìtún jẹ́ pé mùsùlùmí sí mùsùlùmí ni, máa darí rẹ̀, máa fò kọjá báyìí ni mi ò rí kankan níbẹ̀ mọ́, torí pé wọ́n láwọn pèpè sẹ́sìn ni. A fẹ́ kí Kristẹni kó wá gba Islam, àwa náà lázẹ̀ tó ń fi ìyà jẹ mùsùlùmí láti pé tí ó bá lọ kọ́ lọ, tí ó bá fi ẹ̀sìn lẹ̀ kó fi síbẹ̀. Ibi tí èmi kàkún nìyẹn. So àtìgbà náà mi ò wò mọ́. Oníyàwó mẹ́ta yọ́rá dàbẹ̀ ni pé nígbà tí ọwọ́ bá lọ́dọ̀ wọn, ó jẹ̀bi wọn ni, ó jàre wọn ni, ó padà compromise, ó padà di ọmọ ẹ̀kọ́, ọmọlẹ́yìn Yusuf Adépọ̀jù, tó yẹ pé gbogbo ibi tí ẹ bá gbé ti rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ òde tọ́nà bá ní kó jáde sí wa online,
ìlà tí mo rí wípé gúrùpù kan náà ni wọ́n. Lára òde tá a ti sọ pé gúrùpù kan náà ni wọ́n, ọ̀kan nínú rẹ̀ ìgbà táwọn á ṣe àjọ̀dún ọdún kẹta, Yunusa wà lórí àpótí tí èsì tiẹ̀. Bákan náà mo rí kíní kan ní alẹ́ àná níbi tí Yunusa àti àwọn tán kọ̀wọ̀ wọn tí wọ́n lọ rí kí Akadip nínú ilé, débi pé wọ́n fi ń sọ wípé tí mi ò bá tì ìmúnítọ̀hún precisely tán sọ pé onítọ̀hún máa ń járàn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dáadáa, pé ṣé dáadáa ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà o, pé onítọ̀hún náà tó fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kí wọ́n lọ rí fi ọkàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣe Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní ó jẹ́rí nǹkan tó wà nílẹ̀. Mo wo fídíò yẹn dáadáa, mo rí pé ẹni tán torí rẹ̀ sọ ọ̀rọ̀ gan àtẹ̀mí àtara rẹ̀ síbi ọ̀rọ̀ tán sọ torí òun náà mọ̀ pé tán sọ yìí ẹ mọ purọ́ tàn mí jẹ ni, kásá mọ̀ pé kẹ́ mọ̀ sọ̀rọ̀ kí mọ̀ sọ pé mi ò gbọ́ ni. Ẹni tó bá wo fídíò yẹn dáadáa, mo wò dáadáa alẹ́ àná ni mo wò, wọ́n fẹ́ wo bí ẹ̀mẹ́ta léra wọn débi pé ẹni tí èmi rẹ̀ fi jọ ń wo kíní yẹn kó tó di pé mo padà wọlé lọ rí sùn. Mo ní kónítọ̀hún náà kọ́ bá mi wo àárín bó láàrin ti ṣe rí. Ó ní arákùnrin yìí ó ti ṣe judgment fúnra rẹ̀ lórí ìjókòó. Ibi tí mò ń lọ ni pé oníyàwó mẹ́ta náà wà níbẹ̀, ó sì wà nínú àwọn tó sọ pé ìfẹ́ yẹn pọ̀ tó ní fún Yunusa. Kò jẹ́ nǹkan tuntun láti pé kéèyàn nífẹ̀ẹ́ nǹkan púpọ̀ jù, kódà kó má jẹ́ pé nǹkan tẹ̀yìn ní kéèyàn mọ́ nífẹ̀ẹ́. One man's food is another man's poison. Oníyàwó mẹ́ta tí mo ń gbà lérò pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí ni pé n tó jẹ́ oúnjẹ fẹ́nìkan májèlé ni fún ẹlòmíràn. Wọ́n kó tó di pé mo wá lọ jìnnà lórí ọ̀rọ̀ rẹ̀ tó yẹ kí n sọ fún bàbá wa ń pé kán bá wa pè é. Mo ń sọ fún wọn ni pé kí wọ́n dákun kan torí Ọlọ́run ọba, kan torí ìgbàgbọ́ wọn, kan torí iṣẹ́ wọn tán mọ báwọn ti ṣe ń ṣe, tán mọ ìgbàgbọ́ wọn sáàrin wọn pẹ̀lú Ọlọ́run, tán mọ ibi tí wọ́n di ọ̀rọ̀ ara wọn sí pẹ̀lú Ọlọ́run. Ká má torí bọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ bá wa pé oníyàwó mẹ́ta kẹ́ wọ́n ẹ̀ o. Wọn ò fi àṣà wọn fi kọ́ wa o, wọn ò sì fi èébú wọn fi kọ́ wa o, wọn ò fi ká mọ gbéra ẹni kálẹ̀ káàkiri wọn fi kọ́ wa o. Torí pé nígbà tí ẹ bá ilé ṣe tó bá ilé tó bá kọjá ààyè rẹ̀, àwùjọ jáde síra wa táwùjọ búra wa dáadáa. Ìjọ tẹ bá sọ pé ẹ fẹ́ wá s'Ògbómọ̀ṣọ́ fẹ́ gbẹ́nìkan abẹ́ fẹ́ lọ rí gbẹ́nìkan lọ́nà jíjìn, ẹ ò ní fi ṣe àkóbá fún fún òun mọ́ o. Àwọn ọmọ ọjọ́ yín lẹ́ẹ̀ fi ṣàkóbá fún o, oníjọ ni yín o. Ó wá lè mọ̀ jẹ́ pé níbi nìkan kọ́ jẹ́ pé níbo mi tó yẹ pé yóò jàkóbá fún wọn o. A ò pẹ́ nìkan lọ rí báwọn tí ó jẹ́ ìjà o, bọ̀tà kó bá tí ó ní fún wọn ni pé a ó mọ polongo sí pé tí ẹ̀ ń kó jọ sí nìyí, wípé láti pé kẹ́ ẹ mọ́ fìyà jẹ àwọn èèyàn lójú ọ̀nà ìsìn lórí irọ́. Tẹ́ ẹ bá rẹ́ni tí ń ṣe tí ò dá, tẹ́ ẹ bá lè pè kẹ́ ẹ bá wí. Ọmọ yín ló níyàwó mẹ́ta, ẹ pé kó sọ ara ṣe o, kó sì sọ ọ̀rọ̀ sọ o. A ò fi àwọn òbí tiwa tayín o, a ò fi àwọn òbí wa tayín o. Bàbá Yusuf Adépọ̀jù kìí ṣe tí é bú o. Ẹ pé àwa ń tọ ìpasẹ̀ ẹsẹ̀ yín báyìí, ìdí ẹsẹ̀ yín mú láti pé ọmọ Yorùbá àtàtà nìyín, wọ́n sì kọ́ yín ẹlẹ́kọ̀ọ́. Ẹ sì mọ bí ṣe mọ rí tẹ̀yàn bá bóbi ẹni, torí mo mọ̀ pé nígbà tán bóbi yín mo mọ tẹ́ ẹ fojú àwọn tó bí òbú yín, mo mọ àárí ọ̀nlá gbọ́ dáadáa sì rí àárí tẹ́ ẹ fojú wọn rí o. Àárí ìjẹ́ mọ́tòmọ́tò àríbẹ̀ ṣe fi hàn pé ó bá wá bá mi kọ́ wá ṣe báyìí kọ́ jẹ́ pé bí ìlú tó wá bá mi bẹ̀bẹ̀ mi ò lè bẹ̀bẹ̀ rẹ o. À ń bẹ̀ yín ni o, à ń sì ń bẹ̀ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin ìjọba Ọ̀yọ́ state àti ti Ọ̀ṣun, à ń bẹ̀ yín, commissioner of police Ọ̀yọ́ àti Ọ̀ṣun àti zone 11,
à ń bẹ̀ yín ni à ń bẹ̀ wọ́n ni kí wọ́n sọ fún wọn kí wọ́n dákun torí Ọlọ́run kí wọ́n ṣọ́ra pẹ̀lú àwọn òbí wa tó fẹ́ mọ́ bú a ò ní gbà ti kìlọ̀ síwájú o máa fẹ́ kẹ́ wo fídíò oníyàwó mẹ́ta àbí ìyá mẹ́ta lọ́lọ́run níyì kẹ́ wo ọ̀rọ̀ tó sọ sáwọn òbí wa kẹ́ wo ọ̀rọ̀ tó sọ sáwọn mùsùlùmí àwa lọ̀dàlẹ̀ àwa lálábòsí sì tún pè wá mùsùlùmí sì pè wá lọ́dàlẹ̀ èrò lọ́fẹ́ pè wá nú ẹ̀ nílùú tí kò mọ nǹkan kan parẹ̀ tí kò ṣe kọmọ inú ìlú ọ̀hún tó wá ń bú àwa mùsùlùmí ní bó ṣe ń wí yìí tó wá ń sọ bó ṣe ń sọ yìí pé torí bá ti lórí kírun nílùú ìdí àwa alábòsí nù kàtẹ́rì àwọn èèyàn fi mọ́ ẹyọ lágbájá pé ní alábòsí ẹ bá wa bá ń wọ́ o àwọn òpé kọjá ìdí kọ́ apologize àwọn òpé kọ́ máa apologize àwọn òpé kó tún jáde tó bá bú èébú àwọn bẹ̀rẹ̀ sí mọ́ bú yín o ẹ̀yin lára yín ò gbà o àwọn nǹkan táwa fi lè bú yín tá fi lè yẹ̀yẹ́ yín pọ̀ ní ọwọ́ wa o but àwa fi ẹ̀sìn Islam agbọ́sẹ́yìn ẹ̀sìn Islam pé a ò fẹ́ ba Islam lójú jẹ́ ni tó pé tá a bá ní ká mọ̀ sọ̀rọ̀ yín tí mọ́ òun gan fún ara rẹ̀ tó bá wá tú wálẹ̀ tàbí tó bá ṣe pẹ́yìn lẹ bá tú wálẹ̀ lẹ bá sọ jáde fáyé pé mọ́ sọ nǹkan tí mo bá ṣe tóun náà sọ pé ká mọ́ sọ nǹkan bí tó bá ṣe ẹ̀rí ti wà ń bẹ̀ pẹ́yìn lẹ ní ká mọ́ sọ a ó wà á mọ́ sọ pẹ̀lú ẹ̀rí torí àwọn ní sọ ká mọ́ sẹ̀rí oníyàwó mẹ́ta tí mọ́ ṣe tó ṣàmì bíbẹ̀ oníyàwó mẹ́ta náà ni ó ti mọ́ sọ ó ti mọ́ ṣe tó ṣe tipẹ́tipẹ́ tí mi ò ṣetán láti kí mo fẹ́ bá sọ anything but iná àlàáfíà tá à ń fẹ́ kí Ọlọ́run ọba kó bá wa paná aburú tó ń ṣẹlẹ̀ nílùú tí wọ́n lọ rí propagate irọ́ fáwọn èèyàn nígboro tí ọmọ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí fi ń sọ̀rọ̀ ibi tó ti sọ́nà láti fòlé sí o ẹ̀yin là ń kìlọ̀ fún pé kẹ́ ẹ kìlọ̀ fún ẹ̀yin lókùtára yín ò ní ìgbà tó bá délẹ̀ o mo fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ bá wo fọ́tò yìí kẹ́ bá wo fídíò yìí tí ẹ bá wá wo fídíò yìí tán màá wá fẹ́ kẹ́ tún wá wo lẹ́tà tó tẹ̀lé fídíò yìí. àwọn tó yẹ kẹ́ lọ wọ́ọ̀nù máa sọ wọ́n fún yín nìsín nígbà tí wọ́n tá a ṣe ọdún ìtúnu ààwẹ̀ ká sì ẹ gbà pé àwọn tí mo fẹ́ sọ yìí àwọn ò mẹ̀sìn wọn lẹ́sìn níbi ìdí àwọn ọlọ́tẹ̀ ìdí táwọn ń kí tiwọn àga bíi 4 sí 5 báyìí náà gbé fáwọn tí ò kí ń ṣe mùsùlùmí rárá táwọn náà wá sí ìdí ṣe mọ̀ pé torí pé àwọn ọlọ́tẹ̀ yìí bìlífù wípé ẹ̀sìn kan náà gbogbo wa ń ṣe àjà ẹni pa àbùjá nìsín pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń sọ̀rọ̀ wọ́n bìlífù pé kí ni ẹ̀sìn kan náà ni gbogbo wa ń ṣe so kò nídìí kinní kan àwọn lè wá sí ìdí ajẹ́pá àwọn ilé náà lè lọ sí kíní o wọ́n lè lọ sí chọ́ọ̀chì nìyẹn àwọn yẹn wá sí ìdí ẹ bá wa share programu yìí torí tọ́lọ́run like love and share ẹ bá wa share rẹ̀ àwọn yẹn wá sí ìdí tí wọ́n tún yìn wọ́n ní ìdí bàbá wa ààrẹ kíní kan bàbá wa kíní kan bàbá wa kíní kan èmi ò náà ṣe lọ sí ìdí o ṣùgbọ́n ṣe náà fún wọn láàyè kódà ìgbà tó ń bọ̀ láti rí ìdíṣẹ́ṣẹ́ ráwọn tó àwọn mídíà kíní àwọn sáìdì àwọn lọ́tẹ̀ yẹn wọ́n fọ́ndì gan o wọ́n tó ń ṣe àwọn bàbá wa kíní ló ti ń darí bọ̀ láti rí ìdí yìí àwọn náà ti ń bọ̀ láti rí ìdí yìí mo ní àwọn kírísítẹ́nì lẹ́ ń polongo pọ́n ń bọ̀ láti rí ìdí báyìí wọ́n tó wá ṣe advert tó dáa pọ̀ fún ìdí àwọn lọ́tẹ̀ yẹn nígbà tó ń lọ àwọn náà lọ wá ilọ́ọ̀sì wọ́n lọ wá ilọ́ọ̀sì wọ́n wá gbogbo ẹ̀ wọ́n lọ wá ilọ́ọ̀sì bíi tàfáì wọ́n lọ wá ilọ́ọ̀sì wọ́n lọ wá gbogbo ẹ̀ wọ́n wá ń ṣe fídíò lọ bàbá wa ìmáàmù ààfin àwọn náà ti lọ sí ìdí yóò àwọn náà sàn polówó wọ́n advertise wọ́n advertise torí káwọn èèyàn lè bá lọ sí ìdí yẹn wọ́n advertise wọ́n polówó
àwọn kírísítẹ́nì yẹn náà wá sí Eid wọ́n gbága fún wọn tán jókòó wọ́n kírun o wọ́n wá ṣe nǹkan kan o mo ṣe kírun gan kí ṣe tí wàá mú wá kírun gan sọ́lọ́ gbà ni ẹgẹ́ ti ní sẹ́ wọ́n pọ́n wọn lé wọ́n ṣe gbogbo ẹ̀ ní Eid mùsùlùmí ara nǹkan tán fẹ́ nù tí mọ́ọ̀mù ò fẹ́ gbà tẹ́ fi rí tán bá mọ́ọ̀mù jà gbóná kí ni yóò mọ̀ ṣẹlẹ̀ náà ọdún tí ń yàtọ̀ sọ́dún ti wá ẹjọ́ kílẹ̀ ń kọ́ àwọn ọmọ mùsùlùmí tán bá wà ní Eid yẹn ẹ ń kọ́ wọn wípé kan náà lẹ̀sìn ni ẹ fẹ́ ba àdìọ́kàn àwọn ọmọ mùsùlùmí ẹ fẹ́ bàjẹ́ ẹ̀yin àfáà yìí torí àtẹnujẹ lásán ṣé wá rí wọ́n ń pe bàbá kan ní ààrẹ alágolo àbí ààrẹ kinní kan sáà ni bàbá yẹn ń jẹ bóyá ààrẹ alágolo ni o bá ààrẹ kinní kan ni o ìmúkọ tí bàbá òun jẹ ń tiẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ páwọn kírísítẹ́nì yẹn wọ́n ń dá sí ẹ̀sìn ìsìláàmù wọ́n ń dá sí ihun tí ó kàn wọ́n níbi ìsìláàmù bàbá yẹn wọ́n gbé kírọ́ọ̀sì pàǹpà sọ́rùn báyìí ní kírọ́ọ̀sì pàǹpà báyìí ló gbé sọ́rùn ní bàbá rẹ̀ alágolo kírọ́ọ̀sì gbangba báyìí ló gbé sọ́rùn wọ́n wá ń sọ nínú fídíò kan tí mo rí wípé wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ mọ́mù wọ́n lálàsẹ̀ mọ́mù wọ́n tún wá ń sọ fún àwọn èèyàn wípé tẹ́ ẹ bá fẹ́ gbé àwọn èèyàn wá bí kan wá ṣe lecture ẹjá mọ́ àwọn tẹ́ ẹ mọ́ gbé wá o torí ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́pọlọ la rò pé yóò sọ ọ̀rọ̀ ọlọ́ ẹni tí ò lọ́pọlọ ní wàá sọ wọ́n gbé picture ìkan nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá wọ́n gbé picture wọn síbẹ̀ à ń pe àfáà wa náà ní bàbá wa Ìmáàmù Ọ̀fà ó sọ pé àwọn náà ń bá wí o mo rò pé yé mi ò sọ pé àwọn ni bàbá yẹn ń bá wí ṣùgbọ́n àwọn tó ń gbé fídíò yẹn káàkiri àwọn ń sọ wípé bàbá yìí ò Ìmáàmù Ọ̀fà ni bàbá yìí ń bá wí torí wípé kí ni Ìmáàmù Ọ̀fà ó dà pé wọ́n wá ṣe lecture wọ́n wá sọ̀rọ̀ dáadáa nípa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni bàbá yẹn wá ń sọ wípé ẹja mẹ́tẹ́ bá mọ́ gbẹ́jọ kí ló kan kírísítẹ́nì pẹ̀lú àwọn tí mùsùlùmí bá fẹ́ wá mọ́ gbé ṣe lecture ẹjọ́ kí ló kan bàbá rẹ̀ alágolo kí ló kan wọ́n pẹ̀lú àwọn tí mùsùlùmí bá fẹ́ wá mọ́ gbé ṣe lecture kí ló kan wọ́n aláwọn kírísítẹ́nì yẹn ṣe àwọn náà ń dá wàhálà lẹ̀ kò kẹ́yìn kan kí ni tí ń ṣẹlẹ̀ tipẹ́ náà ẹ̀ sọ kankan lórí ẹ̀ eléyìí sọ pé bro abeg ẹgbẹ́nu yín dákẹ́ lórí ọ̀rọ̀ ìlú wa ẹ má bá wa da ìlú wa rú mọ́ ọ̀rọ̀ tí ò sí ẹ̀dá lọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí èwo náà bá wa dà ìlú wa rú mọ́ sáà ń dàrú tẹ́lẹ̀ ni ànigé èwo nílùú yín Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state kan náà ọmọ Ọ̀yọ́ lèmi náà ọmọ Ìbàdàn Ọ̀yọ́ state lèmi náà ọmọ ìlú kan náà gbogbo wa ìwọ Ọ̀yọ́ níwọ Ọ̀yọ́ lèmi náà ìlú gbogbo wa ni kò sì ní dàrú ẹ̀yin tẹ́ sì fẹ́ dàrú náà gbà fún yín so ẹ̀yin imagine pé bàbá rẹ̀ alágolo yẹn ń sọ fáwọn mùsùlùmí àwọn yẹn náà wá ń rẹ́rìn kìsìn mọ́gẹ́ á ọlọ́mọ ṣàánú o ọmọ òkú ọmọ ọgbọ́n ẹ̀ ní ọmọ kù ọmọ ọgọ́ ẹ̀ ní ọmọ kù kí lẹ rò pé yóò pa ọmọ ọ̀hún ẹni tí ò kí ń ṣe mùsùlùmí ni wọ́n ń sọ fún yín wípé ẹni báyìí ní kẹ́ gbé wá o ẹni báyìí ní kẹ́ mọ́ gbé wá o láti wá ṣe wáàsí fẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí torí Ọlọ́run ẹ̀yin kan ẹjọ́ ẹ̀rí pa àjà látàárọ̀ nobody tó sì bẹ́ nìkan kan já ẹjọ́ ṣé nǹkan tí bàbá ààrẹ alágolo yẹn ṣe ń so dáa so kàn wọ́n tọ́mọ wá ní kírísítẹ́nì ní dá wà láàrin àwọn mùsùlùmí àwọn náà ń rúná sí ẹjọ́ sí ẹ̀yin gangan fúnra lára yín tẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ torí kí ló kan bàbá ààrẹ alágolo láti sọ pé lágbájá nìkan gbé wá o tàmẹ̀dù nìkan mọ́ gbé wá kí ló kan ìmáàmù tí wọ́n ń sọ̀rọ̀ tán sọ wípé ẹ̀yin kírísítẹ́nì ẹ fẹ̀sìn wa lọ́rùn lẹ̀ ó yọ ọmọ tí ń sunkún ó sì yé ìyá rẹ̀ náà tí ń rẹ̀ ẹ́ wọ́n jọ ọmọ tán jọ ń ṣe ìmáàmù mọ́ àwọn tán ń bá wí àwọn tán ń bá wí náà sì mọ́ra wọn
èmi náà fún yín lápẹẹrẹ kan nù mo tó lè fún yín mi tó ṣe wípé àwọn bàbá rẹ̀ alágolo àtàwọn tó kù wọn yìí àwọn náà ń darí èyí tán fi jẹ mọ́ọ̀mù láàfin. Yes, òdodo mẹ́ mo sọ fún yín. Mo rí fídíò kan bàbá ilé ìta aláfún ní 5 million jò ní tí ò padà rẹ́ẹ̀dì mú wá tí ń parọ́ mọ́mọ́mù tó ń ṣe kó sà lo tí ó lò kókó ń bẹ ìyẹn wá ní èyí tó wá jẹ́ èyí tó wá jẹ́ ìmáàmù ààfin òun wá sọ wípé tó bá wù kó kú síbẹ̀ ń bá mọ́mù wí. Èyí tá aláfún 5 million wá ń sọ wípé ajẹ́pọ̀ lè tánú ìdílé yín nù títí tún rẹ́rìn mo ní la ilaha illallah nǹkan méjì ló lè mọ́jọ kọ́pọ̀ lóyìn ó ṣiṣẹ́ bídíà àtàbòsí àdàdálẹ̀ àtàbòsí kèèjẹ́ kọ́pọ̀lọ́ èèyàn ọpọlọ èèyàn ẹ̀yọ́ mọ̀ rò pé ó ń ṣiṣẹ́ ní òbò ó máa function tẹ́ ẹ bá study rẹ̀ dáadáa wà ní pé ẹni yóò ní brain mọ́ o. ọpẹ́ ní fọ́lọ́run ọba mo rò pé ti rí fídíò ìbò ti ṣe rí kí lọmọkùnrin yìí gbà lérò láti mọ bú àwọn òbí wa pé wọ́n tò àga fún wọn káwọn á jókòó ní èdè ṣé ilẹ̀ bàbá tiẹ̀ ni ṣé bí bá ń ṣe ń lu wa ni wọ́n ló wọ́ pé bá ń ṣe ń ṣẹbọ tiwa ni bá ń ṣe ń ṣẹ̀sìn islam wa nìyẹn ṣé bàbá rẹ̀ náà gbé islam lé lọ́wọ́ pé kọ́ wa mọ pín islam kọ́ lọ́ mọ polongo islam ló fi rí pé bá ń ṣe ń ṣe lógun náà sọ̀ ọ̀dà àbáwọn àfáà rẹ̀ náà kọ́ ọ pé bá ń ṣe ń ṣe nílùú wọ̀ ọ̀dà tó fi sọ pé kọ́ wa mọ bu wa kó lè bá a dógún ṣe mọ̀ pé a ti sọ fún yín pé súnà in tí wọ́n mọ̀ dá lẹ́nu yìí torí ní pé nígbà táwa bá ṣe tán tá a bá bẹ̀rẹ̀ sí mọ rọ́ọ̀lù àwọn ọba ìlú wọn àtàwọn olóyè ìlú wọn àwọn olóyè sólóyè ọ bẹ̀rẹ̀ sí mọ ké mọ́ra wọn ṣé kò ti dìjà ẹ̀sìn ṣé kò ti di ìjà nílùú ṣé kò ti kógun wọ ilẹ̀ Yorùbá lápapọ̀ ṣé kò ti kógun wọ ilẹ̀ Yorùbá nígbàtà bá béèrè oko ibi tó bá ti wá ní ìsìta bá bẹ̀rẹ̀ sí mọ́ bú àwọn bàbá títí wọn ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ́ ọmọ páwọn wà Android táwọn mọ̀ wò torí ní ìsìn àwọn òbí tó bí wọn ní Android lọ́wọ́ o láti rí nǹkan tí ń lọ ṣùgbọ́n nígbàtà bá ṣe tó bá bẹ̀rẹ̀ sí mọ́ bú wọn ní ìsìn báwọn náà ṣe ń ṣe bọ́mọ ṣe rán ọmọ wọn síta ní ìsìn kọ́mọ sọ̀rọ̀ sáwọn òbí tiwa ìgbà náà ni wọ́n mọ̀ wá Android kálẹ̀ káàkiri o náà mọ̀ wá ẹ̀rí kálẹ̀ káàkiri ẹ̀yin lọ́ọ̀yà wọn á kìlọ̀ fún yín o ẹ̀yin ọlọ́pàá ń kìlọ̀ fún yín torí pé lẹ́tà tẹ́ni mo rí tí mo ní kẹ́ ẹ kà yẹn special adviser to governor of Ọ̀yọ́ state ló kọ lẹ́tà lórí àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ lórí pé kálíbà ní àlàáfíà o wípé àwọn ò ní fẹ́ religious crisis kankan o ṣé eléyìí ní ìsìn láti ìtàsíkọ̀ mọ́ dáná rẹ̀ wọ̀lú wá nínú ìlú is either is from Ọ̀yọ́ state or from Ọ̀ṣun state or from wherever he is intruding taba ni wọ́n terrorize wa òyìnbó rẹ̀ tí ọba yẹ yín nílẹ̀ ń gbọ́ yẹn taba ni wọ́n terrorize wa ìlà ń sọ fún yìí o oníyàwó mẹ́ta mi ò tí ì ṣetán láti jáde sí ẹ o mọ̀ wo ìwà tí màá fi jáde sí ẹ torí pé tí mo bá jáde sí ẹ ibi tó sá fún ó padà lọ síbẹ̀ tí ẹ sàtọ̀dọ̀ àtọ̀dọ̀ wa àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run ọba tó yẹ pé a ó bá Ọlọ́run ọba sán tó yẹ pé wàá padà síbẹ̀ o tó yẹ pé ńgbà wọn bá fi ọ́ ṣẹ̀ sí yóò ju tẹ̀yí tí ọ padà lọ rí gbà fún lọ o súnmọ́ billahi allazi la ilaha illa huwa a ò ní pè é lẹ́jọ́ ṣùgbọ́n àwọn tó pè é lọ́jọ́ tí wọ́n gbé wọn ò gbé ọ. bàbá wa Open Salau ẹ̀yin lẹ kọ lẹ́tà káàkiri o ẹ gbà ń wọ o ẹ pé o toró ń ló lóun ti màwọn tó ń dà ló Ògbómọ̀ṣọ́ ooru ẹ pé kẹ bí lè páwọn ilé òun ń dà ló Ògbómọ̀ṣọ́ ooru ṣé àwọn bàbá wa ó tún wá láyà ó tún wá pè bàbá wa Ààrẹ Àgò ẹ wo orúkọ tó pè bàbá wa Ààrẹ Àgò ìjọmọ yìí ní bíbí ìjọmọ yìí ní ẹ̀kọ́ ọmọ kóbó ní
àwọn tó bá tiẹ̀ lẹ́yìn láti pé kọ́ ọmọ wa kọlu ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dáa fún wọn. Ọlọ́run ni ọkọ̀ àwọn olóyè ìlú bàbá rẹ̀, ìlú bàbá rẹ̀ tó ti jáde, àwọn olóyè mo fi wọ́n díwọ̀n àwọn bàbá tiwa tó ogú. Ọlọ́run ọkọ̀ wọn, àwọn òbí ò ní jèrè rẹ̀. Ẹ̀sìn tó ń sá fún kọmọ́jẹun omi tó tẹ̀sìn rẹ̀ bá fẹ́ bá ẹ ní pọ̀pọ̀ ni wọ́n gbé ẹ. Kí la sọ́lọ́ kí la sọ́bọ̀, kí ni nǹkan tá a sọ́lọ́ kí ló kàn ẹ́ nínú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́? Sọ̀rọ̀ ẹ̀sìn, sọ̀n tó bá wù ẹ́, sọ̀n tó bá fẹ́ ṣe. Èwo ni ti ebú tó fẹ́ mọ́ bá àwọn òbí wa kò ní dá fáwọn òbí ti tiẹ̀ náà. Àwọn òbí ò ní jèrè, òun ò ní jèrè rẹ̀. Ìmọ̀kọ obi tó gbé tí wà mọ́ gbogbo kó bí yóò tó bá gbé tí wà kò ní dá fáwọn olóyè ìlú yìí. Mo ń retí kó ránṣẹ́ pàwọn olóyè tó bá fẹ́ wá gbé mi, tàbí wo gan kọ wá gbé mi pé mo bú ẹ. As against this video you have just finished doing, láti bo síbo. Lẹ́tà tí mo ní kẹ́ wòye ti wà nílẹ̀ lẹ́yìn ìgbà tí lẹ́tà yẹn ti circulate káàkiri dọ́dọ̀ àwọn olówó orí rẹ̀ ló tó jáde tó ń tó wá ṣe. So ẹ fẹ́ sọ wípé you are above the law, ẹ ti dágbára òfin lọ. Oníyàwó mẹ́ta, I am out for you and I am really out for you. Tó o bá mọ̀ sá lọ sá nínú àṣàṣì, tó bá sì mọ àwọn olófin lò lọ́rẹ̀ lò wọ́n, òfin tó mọ́ lò náà ni máa lò against ẹ̀. Mọ́ sì wájú kọ́yẹ̀ ọlẹ́nu pé ìwọ ló fẹ́ fi ọ̀rọ̀ rẹ ṣe àkóbá fún àwọn olórí rẹ̀. For now, mi ò ní problem pẹ̀lú Yusuf Adepoju, mi ò ní problem pẹ̀lú any other person torí mo rí ọ pẹ̀lú wọn attached to him in everything you are doing. O ti kó sọ́wọ́ tán ló fi ń bẹ̀bẹ̀ kiri, ló fi ṣetán láti kọ́ fẹ́ mọ́ lù wọ́n. So tó bá wà rò kọ́ fẹ́ mọ́ fi Ògbómọ̀ṣọ́ fẹ́ mọ́ fi Ògbómọ̀ṣọ́ tayín, forget it, you regret doing that. Èmi ò ní sọ̀jú báyìí lọ. Oníyàwó mẹ́ta you are warned, oníyàwó mẹ́ta you are warned, oníyàwó mẹ́ta you are warned. Ẹ̀yin SCID fún Ọ̀yọ́ state àti ti Ọ̀ṣun state, mo fẹ́ kẹ́ watch ọ̀rọ̀ tí mo sọ, mo fẹ́ watch ọ̀rọ̀ tí mo tó ti kọ́kọ́ jáde o. Kẹ́ ẹ mọ̀ wípé kọ́mọ́dàbẹ́ ni pé talábàálẹ̀ rí tẹ́ ẹ̀ ní rí ilé ìkànnà ó bẹ̀rẹ̀ o. A ò fẹ́ ogun nílùú o. Àwọn fídíò tá a ti ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti sọ pé a ò fẹ́ ogun nílùú wa o. A ti sọ pé àwọn èèyàn intrude nínú ọ̀rọ̀ wa pé they are terrorizing, and you know what it means like pé kí wọ́n terrorize. Lẹ́tà lọ jáde láti governor's office, special adviser to governor ló gbé lẹ́tà tẹ́rí ẹ̀ ló gbé jáde fún gbogbo àwọn àyímọ̀ àtàwọn olóyè ẹ̀sìn káàkiri nílùú Ògbómọ̀ṣọ́ láti gbà òfin ariwo tí àwọn ilé wọn ṣẹ̀ṣẹ̀ lọ report ẹnìkan láti ta láti kókó àmọ́ ọ̀bù wa. A dẹ̀ mọ̀ pé lẹ́tà yẹn circulate lọ́dọ̀ wọn. Oníyàwó mẹ́ta you are warned, oníyàwó mẹ́ta you are warned, oníyàwó mẹ́ta you are warned. Ẹ̀yin ọlọ́pàá káàkiri ẹ bá wa wọ́ọ̀nù ẹ̀ o. Kò lè wá mọ́ bú àwọn ọba wa, kọ́ mọ́ bú àwọn bàbá wa, kó tún mọ́ tẹnu tẹ́ńbẹ́lẹ́ bú àwa nínú ẹ̀sìn báwa alábòsí. Àwọn ọlọ̀tẹ̀ ọmọ pé àwa ní ọlọ̀tẹ̀ lórí ẹ̀sìn lórí kíni ọ̀tẹ̀ ta la ṣe. Ẹ wọ́ọ̀nù ẹ̀ o, à ń pariwo jáde ní ìsìn o. Talábàálẹ̀ rí ẹnì kò kiri tẹ́lẹ̀ kan náà o. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Oníyàwó mẹ́ta, watch your back. Tó o bá tó sọ̀rọ̀ lórí Ògbómọ̀ṣọ́ ní àwọn máa jáde sí ẹ lọ́nà tí ò ní gbà tẹ́ ọ lọ́rùn. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.